Ijoba Lande is back home. Thank you for your concern. Thank you for your care. Thank you for the post. So it was vigilante ni gondo. Àwọn ló pè no ní kó pè number tó bá mọ̀ tó dé pé ìyàwó ẹ̀. So yẹn la fi rí. And the environment, how the whole place went. We have the video. I'm going to post it now. So there was a lady there that said pé òun ti rí pé wọ́n post ẹ̀ online òun ṣe pa àwọn ọ̀rẹ́ òun pé ẹni yìí náà post online pé kíní kan bàtà dé máa dọ́dọ̀ ẹ̀gan gbogbo aṣọ ẹ̀ tí gbọ́n rí yẹ̀pẹ̀ ń gbọ́n lára ẹ̀ báyìí tó ti àwòṣe òdì trouser tó ẹ pé a change aṣọ fún nígbà tí a rí gan ni a lè post ẹ̀ pọ̀ mọ́ aṣọ yẹn òun ló fi fa tó ẹ pé aṣọ tẹ́ rí inú fídíò àti change it because we cannot post him with that name. Mo máa wá fọ́tò wọn jáde tó bá jẹ́ pàwọn ọmọ tó máa ṣe lórí àtúmọ̀ wọn náà wà ní ọ̀yà mójú ó máa nídìí. Àlejòjúmọ́ ni bẹ́ẹ̀ tí wọ́n kó sí wọn tẹ̀. Oh, need hospital.